torí pé tó bá dọ̀la tó bá wò sàn tó gbé tó lọ fún lábẹ́rẹ́ tó lògùn àbí tí Ọlọ́run bá dáwọ́ lé ó yẹ yín bẹ́ẹ̀ yẹn ṣé o pé tẹ́lẹ̀ tí mò ń bá pò ó mo rò pé normal ni mo ṣe ń bá pò ó but èmi gan mo wá rí àwọn ọ̀ṣẹ́ sí ẹ̀ àtàwọn sọ̀rọ̀ sí ẹ̀ mo ní pé kò jọra wọn mọ́ ẹ má rò pé bóyá torí pé ó wọ nǹkan sọ́run ó wọ gbogbo ó wọ aṣọ ó ṣe no amòye àwọn èèyàn tó ń múra dáadáa tó dẹ̀ jẹ́ pé kíní yìí ó ti dàrú ẹ pé ọpọlọ wa yìí kẹ́míkà ni tí kẹ́míkà yẹn bá ti dàrú báyìí ó ti tán nìyẹn so ẹ jọ̀ọ́ mo mọ̀ ṣe fídíò yìí ni mo fi ń bẹ̀yìn pé kẹjọ ẹ bá mi fi sílẹ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà fún tó bá jẹ́ pé tòótọ́ gbogbo nǹkan tó ń sọ tó ní àwọn evidence gbogbo evidence àwọn ọlọ́pàá wọn máa ti béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n á ti gbà wá dẹ̀ ti pè mí náà kí wọ́n á jẹ́rìí sí evidence tó lóun ní nígbà tá a dé court wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ṣé Ìyábọ̀ ní GISTLOVER ó ní rárá kí ló tó ṣe wá ń pè ní GISTLOVER ó ní ẹ torí pé mo associate pẹ̀lú GISTLOVER pé GISTLOVER ó ń dragi òun GISTLOVER ò dragi èmi rí ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣàbòsí o ṣé ọ̀rọ̀ yẹn ṣó mọ́pọlọ wá ṣé ibo ni ṣé a sùn ṣé ó sùn ó kọrí sẹ́yìn nígbà tí GISTLOVER máa ń dragi èmi ni àwa yìí èmi mo pẹ̀lú ẹni tó jẹ́ kí GISTLOVER popular GISTLOVER dragi mi èmi gan ó dragi mi títí mo lọ kó gbogbo wedding picture mi nígbà tí mo ṣe ìyàwó mo kó jáde mo fi ń defend ara mi ó dragi mi títí èmi náà máa dragi ara wa mo mọyì àwọn èèyàn tí mo blọ́ọ̀kì lórí Instagram nítorí GISTLOVER lọ́dún náà lọ́hùn so tí wọ́n bá sọ pé GISTLOVER ò dragi mi pé mi ni GISTLOVER ẹ filẹ̀ fọlọ́hùn àwọn tó ń gang fight ẹ fi wọ́n sílẹ̀ kó máa gang fight ṣe rí tí ẹ̀dá bá ń bá yín jà bíyàn bá ń bá yín jà tí Ọlọ́run bá ti gba ìjà yẹn jà ó tún gbọ́dọ̀ sọ pé ó fẹ́ jàjà yẹn mọ́ o torí ìjà Ọlọ́run òun ló lágbára jù jọ́nẹ́sà ìjà Ọlọ́run òun ló ní agbára jù ẹnì kankan tó bá ti ń ro kúrò mí ẹ jọ̀ọ́ back to sender wa ẹnì kankan tó bá ń rò pé mi ní ṣe dáadáa nílé ayé back to sender wa ẹni bá ro burúkú sí mi tí ó ní pé burúkú yẹn ni kó jẹ́ back to sender wa Ọlọ́run dẹ̀ ló ní agbára back to sender lọ́wọ́ so ṣe láwọn tó ń gang fight yẹn ẹ fi wọ́n sílẹ̀ kò sí nǹkan tó máa ṣe mí Ọlọ́run bá mọ̀ pé tí bá dákẹ́ lọ́la Ọlọ́run ló pè mí kìkì ń ṣèyàn kankan ló pa mí mo wà òkè kò sẹ́ni tó ní kú gbogbo ala máa kú gbogbo ala máa fi ilé ayé yìí sílẹ̀ kí Ọlọ́run jẹ́ kó dún kó jìnnà síra ni kó Ọlọ́run jẹ́ ká dàgbà ká dúró jẹun ọmọ ká láwọn ọmọ wa ká láwọn ọmọ wa ṣùgbọ́n àkọsílẹ̀ olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. mo mọ̀ pé ó máa yà yín lẹ́nu o mo sọ pé kẹ́ máa gbàdúrà fún kẹ́ fi sílẹ̀ o tèmi yé mi nítorí pé mo ti wò ó mo ti rí i pé ẹni tí tó ń dárúkọ mi lójoojúmọ́ yìí kò wá òkè mọ́ kò wá òkè kò wá òkè ẹni sọ̀rọ̀ ẹ̀ ń báyàn jà bó wọṣọ kan wà á analyze ẹ̀ bó sùn wà á analyze ẹ̀ bó fò wà á analyze ẹ̀ bí ọ̀kan bú ẹ wà á mú bí ọ̀kan jà wà á jà bí ọ̀kan gbé ẹjọ́ ẹni tó normal ṣó máa ní ẹ̀mí láti máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò possible. Májí kí n máa jáde everyday kí n máa ṣe fídíò báyìí gbogbo ẹ̀kẹ́ mi díẹ̀ yìí tó rọra yọ ṣé kò ní papò
ṣé blood pressure ò ní lọ sókè, ṣé anxiety ò ní wọlé. Tá bá ti ń dàgbà ìgbà yẹn gan la fẹ́ sinmi jù o. Ká jayé a gbọ́dọ̀ tún ṣe kíni, a gbọ́dọ̀ tún sinmi, a gbọ́dọ̀ relax brain wa. Bàbá ń jà bí ká kú kọ́ lọ́dọ̀ tèmi. Èmi Alice Iyabo Ojo mo máa ń bínú o, gbogbo yín náà lè mọ̀ pé mo máa ń bínú, yes, but bí wọ́n bá ti ń dàgbà èèyàn máa ń yọ ogun jà ni. Mo ti rọ́mọ ọmọ, kí ni mo fẹ́ máa jà fún mọ́? Mo ti ń dàgbà, kí ni káwọn ọmọ wa máa bá ń lẹ̀? So èèyàn máa ń yọ ogun jà ni. Èmi ò ní láti máa, mo ti ṣe right thing, mo ti report ẹ̀ fáwọn tí mo lè report ẹ̀ fún, mo dẹ̀ ti gbẹ́jọ́ ẹ̀ dọ́dọ̀ lọ́wọ́ náà dẹ̀ ti dá mi lóhùn tí pẹ́ èmi ní mi gbọ́. So mo ti fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ lọ́hùn kí Ọlọ́run kó jàjà yẹn fún mi. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo tún gbàdúrà fún kí Ọlọ́run kó bá mi wò sàn, kí Ọlọ́run kó bá mi tọ́jú àwọn ọmọ ẹ̀, kí ohun tó ṣèyà kó má ṣọmọ, kó má tún ṣọmọ mọ́. Ọlọ́run ní jẹ́ kárí. Ó ti yín bẹ́ẹ̀ yẹn, àdúrà ní kẹ́ bá mi gbà fún. So ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́, lẹ́yìn fídíò tí mo ti ṣe yìí, after this video you come into my DM, because trust me, I'm sure either she's right now I've given her joy, but because she likes it when I respond. She finds it's part of the mental illness. She enjoys it. But you people are the one enabling it. So please stop coming into my DM, because I'm human. You come into my DMs every time disturbing me about this issue. It's worrisome. Leave her. I know some of you will still come and say, I know you said we should leave her, but don't bot me. You're not my God. I said my God is fighting this battle already. I'm even praying to God right now. Daddy, okay, please. Please. Temper down. Ẹ bá mi dáwọ́lé. Ẹ bá mi wò sàn. Tó ẹ̀yin èèyàn wa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Iyabo Ojo tí ó sọ nínú fídíò tí ẹ ṣẹ̀wò tán yìí látàrí ẹ̀sùn tí Lizzy Anjorin fi kàn wípé ó darapọ̀ mọ́ GISTLOVER. Ti gbọ́ bí ó ti sọ wípé ṣé ìgbà tí GISTLOVER ń drag òun ṣe Lizzy Anjorin kọrí síbòmíì ni. Kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ tán nínú fídíò tí ẹ ṣẹ̀wò yìí ẹ̀yin èèyàn wa? Do you understand? So don't come into my DMs. Don't send me messages. Don't. I will start blocking. If I start playing voice notes and words, you people will be tired. Please, I'm human. I want to be able. You are depriving those people that, maybe I need to help one way or the other. Do you understand? Or people that need to give me good information or need to bring job to me. You are depriving it. I open my DMs. It's all about this Lizzy Anjorin. Leave her alone.